bá ara àwọn ọba àwọn mélòó ni nǹkan tó ṣe àfà tí wo tá àfà mi lè jókòó ńbẹ̀ tó jókòó bẹ̀. Mashallah. Ọ̀kanu. Ayakumullah. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ni wípé èpè ò lè ràn ẹ má ṣe pèlè mọ́ bẹ́ẹ̀ sì lẹ́gbẹ̀ẹ́ ẹ má ṣe pèlè kàkà bẹ́ẹ̀ ó lè tún máa di àdúrà fún torí wípé ẹni tó ní àwa àfà ganu síbẹ̀ ẹni hùn oore ló ṣe fún wa òjíṣẹ́ kan ni tọ́lọ̀ ọ̀ràn sí wa. Allahu akbar. Ó sì lẹ́rìí inú Al-Qur'an. Ayakumullah. ń tó ṣẹlẹ̀ sí wa yìí lẹ́rìí. Inú Al-Qur'an. Inú Al-Qur'an ǹjẹ́ wọ́n mẹ́rí ẹ̀. Ẹ ti sọ fún wa bá. Èmi ráyà fún bí gbogbo àfà abáláwọn ọmọ sábà bí ń tó ṣẹlẹ̀ yìí tá a sì rí gẹ́gẹ́ bí wípé ọ̀kan nù òjíṣẹ́ tọ́lọ́run fẹ́ rán sí wa nù ni kò sí bí Ọlọ́run ò ti lè gbé òjíṣẹ́ dìde òdìgbà téèyàn bá ẹsẹ̀ kéwú tó bá dà àfà tó lọlé kéwú tó dà àfà kó tó dòjíṣẹ́ èèyàn lè lọlé kéwú kọjá de ta òjì kó má jójíṣẹ́ Ọlọ́run èèyàn sì lè má ké nǹkan kan tí ó sì jójíṣẹ́ ó lè pè lákọrin ó lè jójíṣẹ́ ó lè pè lọ́mùtí ó lè jójíṣẹ́ ó lè pè ọba tí gba inú wèrè sọ̀rọ̀ wèrè tá a sì mọ́ wèrè Ọlọ́run ó sì rán sí ọ ọ̀mùtí Ọlọ́run á rán sí yàn Ọlọ́run á sì rán kèfèrí sí mùsùlùmí kò síbi Allahu ya'lamu aysu yaj'alu rizalatahu ibi ọba wọ Ọlọ́run ní tí mú rizala wá kódà ó lè fi mẹ́sẹ̀jì rán ẹnìkan sí ọ tí kìí ṣẹni rẹ̀ yóò sì fi mẹ́sẹ̀jì rán sí ẹni rẹ̀ kò pé kó ń tọ̀ wọ́n dẹni rẹ̀ o àwọn mẹ́sẹ̀jì wọn ẹni rẹ̀ ó sá gba mẹ́sẹ̀jì lọ́wọ́ ẹ̀ pé Ọlọ́run rán sí mi òjíṣẹ́ kan ni ẹni tọ́lá ganu sí tọ́lọ́run rán sí wa inú àṣírátù sáà káwọn àfa ọ padà sínú Al-Qur'an ẹ padà sí suratu Namli àyà 82 81 àbí 82 suratu Namli a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim yello se usasili وإذا وقع القول عليهم دعوا وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس قد كانوا بآياتنا لا يوقنون. Aya noni Qasim Ayakumullah. Gbogbo ẹ̀yin àfáà gbogbo àfáà tí ń ṣe pé ẹ fẹ́ pele ẹ já lọ bí aya yìí Ọlọ́run ló rán sí wa ẹ ṣàdúà fún ẹ ló ṣeun ẹ ń bọ̀ àfáà ẹ ló ṣeun tó jíṣẹ́ fún wa èmi ń kí ọ wọ́n tó láwọn àfáà ganú lẹ̀ wọ́n máa kí ọ kó o ṣeun tó jíṣẹ́ tọ́lọ́run rán ọ sí wa fún wa. Allahu akbar. Má yà yìí mọ́ ni níbo la sọ aya yìí sí. Kùránì wa náà sì ni o. Àwa ń ṣe pé yóò wálẹ̀ yóò ṣubú lọ́dún yìí nǹkan sí ọ Ọlọ́run wọlé apá Kùránì tọ́lọ́run ti sọ aya fún ọ tọ́ ọmọ tí ń bẹnu aya tó ọ̀ka ọ̀tọ́ orí tí ń bẹnu rẹ̀ ọ wá fi rán èèyàn sí ọ ti sọ fún ọ pé tọ́ bá yá ìdá wàkọ́ àlèkọ́ọ̀lù àléhìn Ọlọ́run ní èmi Ọlọ́run ìjọ tí ọ̀rọ̀ èmi Ọlọ́run ti ń sọ fún yín wípé ń bọ̀ wá bẹ́ẹ̀ àfáà bá kú lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́ ẹ̀ ṣe tèmi máa ń bọ̀ wá ẹ yọ sí. Waqa al-qawlu alayhim. bẹ́ẹ̀ bá lẹ́ nájà tèmi Ọlọ́run máa ń bọ̀ wá. Waqa al-qawlu alayhim. bẹ́ẹ̀ bá lẹ́ jókòó mọ́sálásí máa ń bọ̀ wá. Waqa al-qawlu alayhim. bẹ́ẹ̀ bá lẹ́ ṣe wáàsí tèmi Ọlọ́run máa wáàsí tí àwa àfa ń ṣe tọ́já sí pé ẹni ó ṣe wáàsí gan ọ̀rá nfààní nínú tọ́sọ gbèlè tẹ́ni tó fẹ́ sọ fún tí ọ̀rá nfààní mẹ́. Allahu akbar. tá a wá sọ wáàsí dídàkudà tí wáàsí wá di rádaràda tí gbogbo méjì àwa bàjẹ́. Akharajna. ń bọ̀ tí gbogbo méjì àwa bàjẹ́ kéèyàn ó débi wáàsí kó máa sọ̀rọ̀ wéèrò kó débi wáàsí ó máa sọ̀rọ̀ ojú mùsù kó débi wáàsí ó máa sọ̀rọ̀ àṣejẹ kó débi wáàsí ó máa sọ̀rọ̀ wípé àfi kí èèyàn lọ lè wọbì kan kó tó rí ayé tó bá ráyé tán lọ ẹsẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run. Kó débi wáàsí ó dọ̀rọ̀ wípé bọ́ ọba jẹ èèyàn ò ní jẹ èèyàn kó débi wáàsí pé bọ́ ọba kẹ́yìn sọ́lọ́run ò ní ráyé àbí tó bá ráyé tán kó tó wá padà ọ kẹ́yìn sọ́lọ́run ni. Gbogbo dàkúdà tí gbogbo àfáà dà ń sámà níyì Ọlọ́run ní tó bá ti yá tẹ́ bá ti wá dàdàkúdà bẹ́ẹ̀. lahum dabatan minal ardi
Ọlọ́run lèmi Ọlọ́run ìwà yọ dábàá kan lérílẹ̀. Tukallimuhum. Dábàá àwa èèyàn tá ń bẹ láyé dàwábù Ọlọ́run ni wá. Inú dábàá Ọlọ́run làwa náà. Àwọn èèyàn wá ń retí wípé ìjọ́ tí gbẹ̀yìn ayé bá dé wọ́n ní Ọlọ́run ní dábàá ó jáde. Wọ́n wá ń retí kí kòkó jáde ńlẹ̀ẹ́lẹ̀. Wọ́n retí kí kìnìún wọn jáde ńlẹ̀ẹ́lẹ̀. Wọ́n retí kí ìgalà ó jáde ńlẹ̀ẹ́lẹ̀. Àbí wọ́n retí kọ́ni ó jáde kó wá bá wọn sọ̀rọ̀. Torí wọ́n retí pọ́lọ̀ ní tó bá ti dìgbẹ̀yìn ayé dábàá kan jáde tí ó bá wa sọ̀rọ̀. Ẹ wá ń retí dábàá. Ṣé bí àwọn èèyàn ṣe bí nínú dábàá Ọlọ́run làwa náà la máa wípé gbogbo àwọn èèyàn dábàá Ọlọ́run ni. Dábàá kan nínú dábàá Ọlọ́run tó lóun ọ̀ràn sí wa ń gbẹ̀yìn ayé. Òun lọ́rọ̀ ni. Tukallimuhum. Annanasa kanu bi ayatina la yu'minu akarajina lahum dabatan minal aridi ìwà yọ dábà kan ìyọ jáde sí lára yín tí gbogbo yín jẹ́ dábà ẹnikẹ́ni kan jáde tí ò kéwú ilẹ̀ nìkan jáde bóyá kì í sin rọrùn ilẹ̀ nìkan jáde kò rìn ẹ̀yìn àfa ìgbà ẹ̀yìn àfa àti wá dìdàkudà táyé bàjẹ́ mọ́ yín lọ́wọ́ tẹ̀ ń wá owó tẹ̀ wá Ọlọ́run mọ́ tẹ̀ ń wá ọlá ayé tẹ̀ wá Ọlọ́run mọ́ táàfà adẹni tí ń mu ọtí táàfà adẹni tí ń jẹ èèyàn táàfà adẹni tí ń lòlòkulò táàfà adẹni tí ń lu jìbìtì táàfà adẹni tí ń bà ná owó níta ọgbọ́ táàfà náà adẹni tí ń gbé pásù owó tí ọgbà Kùránì lọ́wọ́ ma tí ń gbé pọ́ọ̀sì owó rìn ìwọ̀n fílíǹgì ẹ̀ báyìí sólórin ń fílíǹgì ẹ̀ báyìí sólórin táàfà adẹni tó yẹ pé tí ó bá ṣe nǹkan rẹ̀ àfikọ́ wá eléré tí ó pè tí ó bà ná owó tó rí ń dé Al-Kùránì fún táàbà dẹni tí ń bá àwọn ẹni ayé jẹ táàbà dẹni tí ń wọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí ń wọ ẹgbẹ́ òkùnkùn tí ń wọ ẹgbẹ́ tí ọ̀dà ẹgbẹ́ múlẹ̀ tí kì í bá jẹ́ pé Ọlọ́run bá sírí kó wa Ọlọ́run bá ní káwọn màláíkà máa mú rẹ́kọ̀dù wá láti alkiyama kó sọ̀kalẹ̀ rẹ́kọ̀dù kó wa ẹ máa ju wájú lé rẹ̀ káwọn èèyàn máa rí kó máa wò ọ̀pọ̀ ẹlòmíì lẹ́ bẹ́ lérí nínú àwọn tẹ́ ń pè láfa tọba ti wá di pé ẹ wá gbà tẹ́ kú nínú ilé Ọlọ́run tẹ́ ń wọnú ilé ayé lọ ẹ ń wá àwọn olówó lọ ẹ ń wá àwọn ọlọ́lá lọ ẹ ń kanlẹ̀kùn máwọn olówó lérí ẹ ń kanlẹ̀kùn máwọn ọlọ́lá lórí èyí tí wọ́n pè yàtọ̀ èyí tí wọ́n pè yín bí òde ibẹ̀ lẹ́ ń lọ lè jòkó sí Ọlọ́run wá ní ìwà ara dábà kan yọ máa wá bá yín sọ̀rọ̀ yọ máa sọ wípé ẹ̀rí ananasa àwọn àfáà kánú bí ayatina la yu'minu yukinu Al-Qur'ani ọ̀dá wọn lójúmọ́ ìyá wọn wá ń ganú sí Ọlọ́run ọ̀dá wọn lójúmọ́ ibi iná ń ganú sí ìmọ̀tánmọ̀ ọ̀dá wọn lójúmọ́ ibi wọn ń ganú sí tẹ̀sùbọ́ ọ̀dá wọn lójúmọ́ ọ̀dọ̀ wáyà yìí wọ́n ń ganú sí àfikún dé yàyín kó tó jẹ àfikún dé yàyín kó tó mi bí wọ́n jòkó sí rè fún wọn dé yàyín wọn gbádùn gbogbo wọn wà ganu kalẹ̀ yàyín táwa náà sì ní ń dábẹ́ fowó ṣe ẹnu gbólóhùn ní lásán ẹ̀fì àyà yìí tú gbólóhùn ní wípé Ọlọ́run fi bá wa wí ni ká lè padà sọ́fíìsì òun ni ẹ má ṣe pè má ẹ má ṣe pè má jáde ohun tí ọkàn lẹ́nu gbẹgbẹ èpè kílẹ̀ ń sẹ́nìsì kí lè pè náà bí èyí kí lè pè náà bí èyí ó kéé bí nǹkan bá tiẹ̀ wá ṣe Ọlọ́run tiẹ̀ níjẹ́ nǹkan kan ṣe bí nǹkan bá tiẹ̀ wá ṣe ṣe inú yóò wá dùn wípé káì ẹni tó láwàá fà ń ganú lẹ̀ ẹ̀rí tá a pa èyí ò ti wá di wípé ìsìlámù ti wá ganu gíga ìsìlámù dà ń bẹ̀ ọ̀gbọ́ gíga ìsìlámù dà ń bi wípé ẹ̀yà àfáà ní ha nǹkan ó ṣe wọ́n lágbàá nǹkan ó ṣe nǹkan wá ṣe ẹ̀dùn ìsìlámù ti wá ga èyí wọn kọ́ ló mú ìsìlámù ga àwa ni ká chẹ́ẹ̀kì ara wa ká ṣe kíní kan balance àbí kí lè má pè check and balance ẹjẹ́ á ṣe check and balance àyà yìí ti sọ fún wa kó wá dìgbẹ̀ yà ayé òun ọ̀ràn yẹn sí wa tí ó sọ fún wa pàǹganú lẹ̀ àdólọ́dọ̀ Ọlọ́run mọ́ ọ̀dọ̀ àwọn ayé la ganu kalẹ̀ sí àdólọ́dọ̀ Ọlọ́run mọ́ yóò padà wá àyà àwọn ni ẹ lọ lè tọ̀ bọ́bá yẹ pé àyà àwọn ọba wa ṣe déédéé ń tọ́sẹ̀lẹ̀ yìí ọ̀dà padà a máa bí ọ wípé dábàá wo lọ wá ń retí ṣé kí ni wọn lò ń retí nàbí dá àrájìnà làhùn dá bàtàn ogun dákọ̀ọ́dún dábàá òun wọ́n sì láwọn èèyàn náà dábàá làwọn náà hayawanu natik àbí iná làwọn èèyàn nígbà tí wọ́n jẹ́ hayawanu natik kó táwọn náà ń jẹ́ dábàá táà ń sì ń lérí rẹ̀ gbogbo tí ń rìn nílẹ̀ náà ń pè dábàá àwa sì ló lórí gbogbo dábàá ọ̀gá onú ọ̀gá dábàá ni wa dábàá kan lọ jáde sí wa tó ní táǹsì ọ̀dà wọn. ìjọ táwọn kọ́ ni ẹ máa kírun kúkú kí ọ ẹni tí ó jẹ èèyàn sí náà èyí wọn ni pé àgbọ̀dọ̀ ká máa